so wọ́n wá bá mi ṣe nísìn gbogbo àwọn tó jẹ́ fans Àyìnlá gọgọgọgọ rí fans Àyìnlá àwọn tó má ti dáhùn kankan tó má sọ pé kankan nípa Àyìnlá wọ́n máa bọ́ ta wọ́n máa náwó wọn mọ̀ pé àwọn tí wọ́n ń gba owó yẹn wọ́n ní inú ibi tí wọ́n kó sí. Àlùmọ́ṣàdìyà ọmọ nígi lájà Àyìnlá ọmọ eégún máa gají níbi ìtajà náà kú fẹsẹ̀ lólẹ̀ oníbẹ̀ lọ́mọ ẹranko gbé ń jẹ ẹ jẹ́ ká níyàn bá fàájì bọ̀ ẹ jẹ́ ká níyàn bá fàájì bọ̀ aráyé wa wòran wa bí kinní ọ̀hún ṣe ń gúnrégé Àlìmọ́ ọmọ táwa ká lídà onílùwọ́lá ẹ ò gbọ́ ohun tí wọ́n tún wí ẹ kúrò lójú títì yóò òwò ní mọ́tò ń bọ̀ ó ti gbé tèṣí dànù Àlìmọ́ Anígilájé ayé bá mi pàtẹ́wọ́ fájà lè mọ̀ pẹ̀láyàn gálúwà lójó pọ̀. ẹ máa ń sọ pé èmi máa ń kí gbogbo àwọn olólùfẹ́ bàbá mi pé èmi Àlìmọ́ Àyìnlá Ọmọwúrà Àṣàbí Mọ́rẹ́nikẹ́ Àṣàbí ọmọ Ìjẹ̀bú Balóyè olórí Fáìrè lónìí ojoojúmọ́ lèmi máa ń rántí bàbá mi Eégún Magají ọ̀run rẹ̀ àti ìyá mi Táwà Kàlídà àti gbogbo òkú tí mo ní lọ́rùn ojoojúmọ́ ayé ò ní mo rántí wọn mi ò dá ọjọ́ kan yàtọ̀ àmọ́ 45 years tí wọ́n ti jáde láyé ọjọ́ yẹn ó làmìlaka èmi kéré nígbà náà lọ́hùn ọmọ ọdún mélòó ni mo wà pín níṣí àmọ́ kí ni mo máa fi rántí ẹ̀ pé bàbá mi á ní ìdẹ́lẹ̀ ṣe nǹkan kan kí n má fi bàbá mi sí ẹ̀gbẹ́ nǹkan tí mo bá ń ṣe mo fẹ́ lè 30 years on stage mi àti 45 years Àyìnlá lóòótọ́ wọn náà ti ṣe àmọ́ wọn ò tí ì ṣe àwọn kan wọ́n ti kóra wọn jọ wọ́n ló ṣe lábẹ́òkúta wọ́n ṣe for 7 days tí mi ò dẹ̀ rí nǹkan tí wọ́n ṣe nígbà tí Àyìnlá Ọmọwúrà Anígilájé foundation tó wá gbéra tó wá wò pé ẹ jẹ́ kán ṣe gbogbo nǹkan táwọn fẹ́ ṣe tán because gbogbo ẹni tó dá fans kìíní kan lẹ̀ fans club oríṣiríṣi lórúkọ Àyìnlá orúkọ wọn olúkálùkù ṣe tiwọn láti lè fi géènì nǹkan tí wọ́n fẹ́ rí torí wọ́n ṣe agbátẹrù kìíní yẹn ọjọ́ méje ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n lò lẹ́gbàá lóòótọ́ àmọ́ ilé la ti ń kẹ́ṣọ̀ọ́ ròde gbogbo nǹkan tí ẹni tó fẹ́ dáṣọ fún ni tarẹ̀ la kọ́kọ́ wò wọ́n ṣènáwó yẹn lóòótọ́ àmọ́ nínú ilé tí wọ́n ti ṣènáwó yẹn ǹjẹ́ wọ́n mọ̀ pé wọ́n ṣe remembrance Àyìnlá ńbẹ̀ wọ́n fi wọ́n méèkì owó ni èmi dẹ̀ máa ń pòwe kan pé ọ̀bọ ti rí súlè bẹ́ẹ̀ kó tó gbọ̀gẹ̀rẹ̀ lọ́wọ́ súlè tí ọ̀bọ ò bá rí súlè bẹ́ẹ̀ kò ní gbọ̀gẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ èmi Àṣàbí tẹ̀rí ẹ̀ lè rí mi bẹ́ẹ̀ mo ṣe wá sọ fún gbogbo àwọn olólùfẹ́ mi tó ń pè mí gbà yẹn pé Ọmọwúrà báwo ló ṣe fẹ́ jẹ ìnáwó tí wọ́n náà ń dálẹ̀ ìgbà kan àwo kan kí ló dé ṣé báwo ló ṣe máa jẹ mo ní mi ò sí bẹ́ẹ̀ torí mi ní promise yín ní nǹkan tí mi ì bá lè ṣe kẹ wá débẹ̀ kẹ má rí mi bẹ̀ kẹ wá ní pé kí ló dé kí n gbàbẹ̀ ṣẹ̀yìn mi ò sí bẹ́ẹ̀ àmọ́ tí Àyìnlá Ọmọwúrà foundation tí wọ́n máa ṣe 45 years members àti 30 years on stage mi ó máa wáyé báyìí ní oṣù tó ń bọ̀ bá ní kí n bẹ̀rẹ̀ sí ní dárúkọ àwọn tó máa wá ilẹ̀ máa ṣú ẹtì ẹ̀ máa padà lé mi kúrò níbí yìí ni nítorí pé àwọn èèyàn mi ń dédé ṣe nǹkan bàbá mi Adékúnlé Ṣẹ̀fíù mi ì lè ṣe nǹkan kó jẹ́ pé àwọn kan ló máa kọ́kọ́ ṣe agbátẹrù kínní pé Ọmọwúrà báwo lè ṣe sí wọn bá mi yẹ̀wò lọ́tún ló sì kí ni nǹkan tó tún fẹ́ ṣe àwọn nǹkan tó tún ṣe sẹ́yìn ṣé nǹkan yẹn náà ló tún fẹ́ tún ṣe ni àwọn èèyàn máa gbà wọ́ọ̀dù orin tèmi náà èmi níwọ̀n bá péréje á jáde àmọ́ abúlé Ẹ̀gbá à ń sọ̀rọ̀ Abẹ́òkúta àwa fẹ́ kí Ẹ̀gbá kó kúrò nínú ọ̀rọ̀ tá à ń sọ ni a ṣe fẹ́ lo abúlé Ẹ̀gbá lọ́dọ̀ ríà olùgbàyè ló gbà mí láyè òun ló sọ pé Ọmọwúrà ó yá wá tẹ̀ sójú ẹ̀ ní September 25 òun ló máa ṣẹlẹ̀ ẹ wá rí wípé ọmọkọ kò sí nǹkan tá a lè fi ọmọkọ wé ẹ tí ọ̀rọ̀ sáà nìkan kò sí ohun tí a lè fọ ọmọkọ wé wọ́n mọ̀ pò ní Àṣàbí ọmọ Anígilájé anywhere tẹ́ bá ti rí Àlìmọ́ tó bá ń tẹ̀ nǹkan sójú ẹ̀ àwọn kan máa ń sọ nígbè wọ́n sọ pé kí lè ṣe ẹ́ tó gbé bàbá ẹrù nígbà tí mi bá gbé Àyìnlá rò kí n fi dára tó hùn àwọn kan wà nígboro tẹ́ pé wọ́n fi Àyìnlá jẹ nǹkan tó hùn wọn ni wá èmi tí mo wá ní Àyìnlá tí mi ní lè fi Àyìnlá mi dára bó ṣe hùn mẹ́ ẹjọ́ ṣé mo ṣakọ pẹ̀lú Àyìnlá ni mi tí ì ṣakọ so mo ṣe wá wò pé mi ò ṣe nǹkan kan kí n má fi orúkọ bàbá mi sí torí òun ló ṣẹ̀dá mi wọn ò dẹ̀ pa nítàn pé wọ́n gbé mi wá síbẹ̀ so gbogbo nǹkan tí n bá ń ṣe lórúkọ Àyìnlá ó gbọ́dọ̀ máa ṣú ọ̀ ni
lọ́lá Ọlọ́run látìlẹ́yìn ẹ̀yin èèyàn mo mọ̀ kó máa ṣe fún mi. olórin pọ̀ torí bàbá olórin ni à ń ṣe nǹkan èmi dẹ̀ ní kọ́kọ́ lè mi ṣe nǹkan Àyìnlá àwọn fáǹsì wọn ń ṣe nǹkan Àyìnlá bí mo yẹ sọ àwọn fans club ti ṣe lóríṣiríṣi ṣé nǹkan tí mo sọ ní àwọn fans club ti ṣe lóríṣiríṣi ọ̀pọ̀ o tó jẹ́ pé a lè sọ pé a fẹ́ máa wá sọ pé báyìí ó dàbí Anígilájé foundation tí mo ní mo dá sílẹ̀ nígbà tí a ṣe foundation yẹn táwọn ti ṣe pati tí wọ́n lọ tán làwọn kan wá dìde nínú àwọn fans club tèmi dá sílẹ̀ nítorí pé gbogbo wọn tí wọ́n dá fans club sílẹ̀ wọn ò fẹ́ rí àlímọ́ o wọn ò fẹ́ rí àlímọ́ Ọmọwúrà tèmi ti pọ̀ jù ṣé àwọn tó dá iléeṣẹ́ sílẹ̀ náà ni wọ́n sọ pé ṣé wọ́n nìkan ni ó dẹ̀ máa jẹ́ mi nìkan nítorí pé mo mọ nǹkan tí mò ń sọ mo mọ nǹkan tí mò ń ṣe ṣé nǹkan tí mo sọ yẹ yín eléyìí táwọn dá sílẹ̀ tán fi wọ́n méèkì wọ́n fi wọ́n pawó lọ bí ilẹ̀ bí ẹni so àmọ́ ìtẹ́lẹ̀ gbé kalẹ̀ tí wọ́n ní pé Àyìnlá Ọmọwúrà Anígilájé foundation tó ń bí wọn nínú tí wọ́n sọ wípé mo ṣe máa dá sílẹ̀ wípé wọn ò bá mi ṣe so wọn ò wá bá mi ṣe nísìn gbogbo àwọn tó jẹ́ fáǹsì Àyìnlá gangan rí fáǹsì Àyìnlá àwọn tó máa ti dáhùn kankan tó máa sọ pé kankan nípa Àyìnlá àwọn máa bọ́ta àwọn máa náwó wọn ò mọ̀ wípé àwọn tí wọ́n ń gba owó yẹn wọ́n ní inú oníbi tí wọ́n kó sí ilé tí wọ́n ti ṣe pàtí 7 days fún Àyìnlá kí ni wọ́n ṣe síbẹ̀ Àyìnlá Ọmọwúrà Anígilájé foundation ló dìde tó lọ ra gbogbo iná sólà adẹ commission ẹ̀ ní ìtòkò ní ọjọ́ keje táwọn ṣe tiwọn àwa lọ ṣe ní orúkọ Àyìnlá Ọmọwúrà foundation àtìlẹ́yìn àwọn fáǹsì Àyìnlá tó jẹ́ rí fáǹsì Àyìnlá Ọmọwúrà lèmi need láti lè má jẹ́ kí orúkọ yẹn kó parun àwọn tó ń dá fáǹsì Àyìnlá sílẹ̀ ṣé àwọn ẹlòmíì wọ́n pọ̀ gan tó dá sílẹ̀ o ṣé àwọn ẹlòmíì tó jẹ́ pé wọ́n dá tiwọn sílẹ̀ tó jẹ́ pé wọ́n á máa dúró nítorí pé èmi bìí ní pé tó bá dá fáǹsì èèyàn sílẹ̀ tí o ní pé o fẹ́ máa orúkọ ẹni yẹn tó ń pọ́nlé tó ń gbéga kò yẹ kó o rí nǹkan ẹ̀ kó ní pé o fẹ́ máa bàjẹ́ kó nítorí nǹkan tí wọ́n fẹ́ jẹ àwọn kan wà tó jẹ́ pé nítorí abára ẹni ṣe àbára ẹni ṣe afẹ́ máa jọ lò ṣe bákan ẹ̀fẹ́ gbà fún ọkọ ẹ máa dúró lórí wípé anybody tó bá fẹ́ help ẹ̀ ò ní gbà ẹ̀yin dẹ̀ máa bọ́ sórí ayélujára ẹ máa fi orúkọ Àyìnlá ṣe oríṣiríṣi tó bá wù àwọn èèyàn dẹ̀ máa follow yín wọn ò rántí ọjọ́ àti sùn ẹni tó ti kú la rí àmọ́ tẹni tó ń bọ̀ gbogbo ẹni tó rí nǹkan òkú ọ̀run nílẹ̀ tó wé pé bó bá ṣe ìwọ̀n lè ṣe máa ṣe òòrùn títí tiẹ̀ àmọ́ èmi ń bẹ mo nígbàgbọ́ sí Ọlọ́run ẹni tó bá ń ṣe dáadáa tó bá ń ṣépè fún àbẹ́ ẹni tó bá ń ṣe burúkú tó ń ṣàdúrà fún òun rẹ Ọlọ́run nìyẹn ṣe understand mi òun nìyẹn Ọlọ́run nìyẹn àmọ́ èmi níwájú Ọlọ́run àtàwọn èèyàn tó jẹ́ fáǹsì bàbá mi gangan tó jẹ́ pé wọ́n ń náwó àmọ́ owó wọn ò yọ wọn ò mọ̀ pé àwọn táwọn ń náwó fún ó ní nǹkan tí àwọn fi ń ṣe àwọn kan wà nínú àwọn tó náà dá fans club sílẹ̀ wọ́n mọra wọn dáadáa pàtí tó ṣe lọ ẹ béèrè báwo náà ṣe ṣe àwọn ọmọ òkú ọ̀run níbi tó kó wọn lọ tó fi wọ́n pawó tó fi wọ́n mèkẹ́ kí ni ipa tó kó nílé ẹni tó ti ṣe fans club ẹ̀ tó ṣe pàtí rẹpẹtẹ for 7 days tẹ́gbà omi títì wípé wọ́n ṣe 45 years èèyàn àmọ́ nítorí pé nǹkan táwọn fẹ́ pasápò tó fẹ́ jẹ èmi gbé tí wọ́n ti sẹ́gbẹ̀ẹ́ kan àmọ́ èmi tí mo ní Àyìnlá tèmi gangan máa ń sọ pé Àyìnlá mi bàbá mi kan máa ń sọ pé fújì mi èmi ò sọ pé fújì mi Àyìnlá mi lèmi sọ lọ́wọ́lọ́wọ́ báyìí Àyìnlá mi lèmi sọ so èmi tí mo ní Àyìnlá mi mo wá dé mo wá bẹ́yìn tẹ́ ẹ ní Àyìnlá gangan yẹn fans club Àyìnlá tó jẹ́ pé ẹ lè fa Àyìnlá ẹ̀ kí n gbọ́rọ̀ Àyìnlá sétí tó máa ń dùn yín nínú gbogbo àwọn kan máa ń sọ mú àwọn tó wà ní ọ̀sádà wọ́n máa sọ pé táwọn bá ń ronú táwọn bá ti gbá Àyìnlá inú àwọn máa ń dùn bí bàbá mi ṣe wá ń pa yín lẹ́rìn bẹ́ẹ̀ ni mo ṣe wá bẹ̀bẹ̀ kẹrọ gbàyé mi ká àwọn ti ṣe tiwọn ó ti lọ bí Àyìnlá Ọmọwúrà Anígilájé foundation bó ṣe fẹ́ dìde tèmi náà fẹ́ mọ̀ pé yes mo sì ní àwọn èèyàn bàbá àwọn fáǹsì bàbá mi wọn ò tí kú tán wọ́n sì wà òun lèmi wá fún. kò kí n ṣe àhesọ o ìtorí pé gbogbo mo ti sọ mọ́rọ̀ lẹ́ẹ̀kan pé ẹni tó bá tún ẹ̀yìn òkú ṣe òun ni tiẹ̀ náà máa tún dáa náà nídàkejì
nítorí ìdí kan àbí ìdí kejì tí wọ́n fẹ́ wọlé sí wọn lára torí ìnáwó tí wọ́n fẹ́ ṣe òun ni wọ́n fi lọ dalé tí wọ́n rú láì ṣe lè títí wa. mo dẹ̀ mọ̀ pé lọ́lá ọlọ́run láti lẹ́yìn ànábì Muhammad sallallahu alaihi wasallam ilé wa ò ní dàrú. wọ́n gbèrú ẹ̀ ní wọ́n jẹ́ kí àwa kan sún fúnra wa wípé ẹ lọ máa ṣe bí wọ́n fast up lẹ́fẹ́ bá ṣe nígbà tí wọ́n fẹ́ ok for example mi ní ìbò mọ́ Àyìnlá Ọmọwúrà ní Gílájé fans club worldwide àwọn gangan náà kọ́kọ́ bẹ̀rẹ̀ gbogbo wọ́n pọ̀ tán dá kínní yẹn sílẹ̀ èmi náà fi ṣe board of trustee nílé wa ẹni ẹ fẹ́ gbàgbá ẹ fẹ́ gbà wo mo ní ẹ má gbàdúrà kankan sítí rúmọ ìlàrè jọ̀nàjọ̀ràn ẹ má lọ lóbo mi ẹ má lólé wa wí tí ò pé tẹ bá ń ṣe nǹkan kí omi torotoro á máa gbọ̀n sáwọn mi ò gbé bẹ̀ obìnrin ni mi ò bẹ́ lọ́hùn kí n gbélé bàbá mi bọ́ tí ẹ lè dá nǹkan lẹ̀ nítorí èèyàn kan kí àwọn yẹn má rí nǹkan kan tán ṣe ń bẹ̀ ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó ta má gbá ó ta má wo mọ́ọ̀sì àwọn kan nínú àwọn tí bàbá àwọn àti bàbá mi jọ lò gbà wọn ò bá mi sọ̀rọ̀ mọ́dé ní nítorí pé wọ́n believe pé wọ́n ń pè mí pé nǹkan táwọn fans club ń ṣe fáyìnlá ẹ̀tọ́ láti ṣe fún àwọn náà ní mi ìmọ̀ kankan pa ẹ̀ èmi fọwọ́ mi ra dátà máa bá àwọn fans club ṣe ní fans club kò fún èmi lówó gbogbo ẹni tó bá ní fans club wọn wá mọ̀ pé kò ń ṣe pé nǹkan kan wà bẹ́ẹ̀ bó tó bá ṣe pùtà rẹ̀ ló ṣe máa bó bá ṣe gbé rẹ̀ ló ṣe máa bá rẹ̀ gbogbo fans club nílé ayé yìí kò ń ṣe nítorí ẹni tán ṣe dá sílẹ̀ ní ẹni ẹ̀kọ́ ló ń jèrè ẹ̀ àwọn ló ń jèrè ẹ̀ nítorí pé tó bá gbé rẹ̀ dáadáa o lè pàdé ẹni tó jẹ́ pé lọ́ọ̀yà o lè pàdé dókítà ńbẹ̀ kó jẹ́ pé tó bá ṣe dáadáa kó o nídìí àwọn nǹkan o máa rí ìrànlọ́wọ́ ńbẹ̀ kò ń ṣe pé ẹni tó dálẹ̀ nítorí ẹ̀ Àlímọ́ Ọmọwúrà fans club náà wà mo sọ fẹ́ni tó dálẹ̀ ni pé ẹ máa lọ ṣe tí lóòótọ́ orúkọ mi lẹ̀ ń gbé àmọ́ èmi kọ́ ni mo ní fans èmi kọ́ ni mo ní nǹkan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ so gbogbo wọn àwọn kan pé nígbà tó fẹ́ ṣe pàtí àwọn ẹni báwo lè ṣe máa ẹni tẹ́ ẹ fi ṣe board of trustee débi bẹ́ẹ̀ ń lọ nínú ilé wa ẹ lọ ń bó lórí ẹsẹ̀ rẹ̀ pé olórí ẹbí mi ti dàgbà àgbàlagbà nǹkan tó bá sọ fún àgbàlagbà máa gbọ́ àmọ́ dalérú ni wọ́n lọ sọ fáwọn yẹn wọ́n ń pè wọ́n pé báwo lè ṣe máa ṣe nǹkan tí a fi ṣe board of trustee tí mo ní kẹ́ máa lọ́ọ́lé wa kẹ́ lè máa lọ kí nǹkan kan máa gbọ̀ síbẹ̀ ṣé bí bàbá mi Ìbíkúnlé Amósù ṣe bó ní nǹkan tó ń ṣe nínú ilé yẹn tẹ́lẹ̀ wọ́n fẹ́ fi ilé wa ṣe museum àmọ́ táìmù tí wọ́n ń ṣe lọ́wọ́ wọ́n ti kúrò lórí oyè ibi tán bá dé fast drop òwò pé káwọn gbé ẹ̀kọ́ fàyìn lápá wọ́n kiri ni tẹ́ni nǹkan bá dúró tó bá lóun fẹ́ ṣe nǹkan fún mi wọ́n máa lọ fẹnu bà mí jẹ́ńbẹ̀ ọmọ yẹn burú ọmọ yẹn bàjẹ́ ọmọ yẹn ṣe kíní kan mi ò lè mi náà láì pé mo burú Àyìnlá mo níjà kò máa ná ni mi ì bá yàn jà tí n bá mọ ẹ̀tọ́ mi tí mo mọ right mi nígbà fún ẹ ẹ wá máa lo ilé Àyìnlá kẹ́ lè at least omi torotoro wá máa gbọ̀n sínú ẹ̀kọ́ lè máa lo orúkọ látọ́kẹ́ máa jẹun lọ ẹlẹ́gbọ́ wọ́n pè yín sí kọ̀rọ̀ wọ́n pè yín sí bá wọ́n ní ẹ má dáhùn jàre olórí ẹbí wọn ti ní pé kọ́ má pé kíníkan wọ́n dẹ̀ bẹ́gbẹ́ wọn lọ tí ó bá jẹ́ pé àwọn tó kù mí gbọ́ sí mi lẹ́nu ni irú bó ṣe lọ fún wọn ṣe patí tán fún wọn méèkì owó tẹ bá rí bí wọ́n ṣe ṣe àwọn ọmọ òkú ọ̀run níjọ́ tán ṣe patí èmi ò débẹ̀ o lẹ́yìn tó wá ṣe tán fẹ́ kí gbogbo wọn jójó wọn tán kémi wá bẹ̀rẹ̀ tèmi èèyàn tó support mi nínú àwọn iná ta ṣe sítòkò Àyìnlá Ọmọwúrà ní Gílájì fàájì wọn tó 7 tí wọ́n ra iná ẹ̀mọye tán ta náà ìkọ̀ọ̀kan ẹ lọ sítòkò kẹlẹ́ wò wá commission ẹ̀ máa rí gbogbo ẹ̀ nínú nǹkan tẹ́ bá fẹ́ gbé jáde iná 20 solar wọ́n tún wá lọ já páànù ilé Àyìnlá sàárè yìí wọ́n já sílẹ̀ wọn ò ṣe mo ń ṣe iná lọ́wọ́ ni mo rí pé wọ́n ti kí ló ṣẹlẹ̀ sí àwọn sàárè yìí ni mo ṣẹ̀ṣẹ̀ tuntun ṣe tí mo ní kíkan àwọn kápẹ́ntà kan ṣe gbá kan ṣàwò síbẹ̀ kí ni owó tẹ lọ fi Àyìnlá mẹ́kì tẹ́ ẹ pa tẹ́ ẹ kó ẹbí jọ tó jẹ́ pé àwọn ẹ̀gbọ́n mi àbúrò mi fúnra wọn lọ́ṣẹ̀ṣẹ̀ lọ ní provision fúnra wọn ní akétẹ̀ kó wọn lọ bí ẹrú wọn ò dẹ̀ ní ìbẹ̀rù Ọlọ́run especially founder tó dá ẹgbẹ́ yẹn sílẹ̀ àwọn kan wà ń bẹ tó jẹ́ pé wọ́n mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ àmọ́ wọn ò fẹ́ sọ tí àsìkò ọ̀rọ̀ ò bá dẹ̀ títò èèyàn ní sọ̀rọ̀ nítorí pé èmi náà fún wọn láyè kan jójó tán fẹ́ jó tí n bá wọn jójó yẹn jọ yẹn ẹ̀sìn wọn ò ní yọ
oníkálukú ló ní bàbá ló ní ìyá tó lè fi orúkọ ẹ̀ máa méèkì nǹkan níta kí ló dé tó ọgbà yìí lásán lẹ́ẹ̀kan máa lọ kán lọ gbé tiwọn. mo béèrè ní tí bá dẹ̀ sọ kọ́kọ́ gbogbo ẹni tó fẹ́ ràn mí lọ́wọ́ ń ta tó fẹ́ ṣe kọ́kọ́ fún mi máa gbé gidi tí àwọn fans club ní ẹ o táwọn èmi náà tún wà tẹ́ pé wà torí pé kájọ máa ṣe tá a ṣe tí wọ́n wá máa fẹ́ help mi tí wàá sọ pé tí wọn ò bá ti fọwọ́ sí i ta làwọn níwájú Ọlọ́run. ẹ dẹ̀ máa lọ sórí Facebook orí YouTube orí Instagram ẹ máa lọ máa kọ nǹkan ẹ máa boost page yín lórúkọ Àyìnlá ẹ dẹ̀ pawọ́pọ̀ báyìí kẹ̀dẹ̀ mú ọmọ Àyìnlá yẹn kẹtẹ̀ wò pé bí ò dẹ̀ jẹ́ mi èmi nìkan kọ́ ni mo wà nílé wa nítòkò kẹtẹ̀ mẹ́lòmíì àmọ́ ẹ máa wá lọ máa mú ẹ máa tíìpù wọn ẹ dẹ̀ lè tíìpù mi ebi ò pa mí mi ò yò. Anigilaje bàbá mi ọ̀nù rẹ̀ ó ní ọ̀tẹ̀ ló tẹ̀ wọ́n wọnú ra àwọn ò lè yọ wọ́n ti wọ́n ga o wọ́n ti fòwúrọ̀ sórí burúkú Olúwa mo ìṣọpẹ́ fún bàbá lókè kò gbé mi lékè ọ̀tá tí mo ní ẹni ò mọ bá ló ń fọba ṣeré o ẹ̀dá tí ò mọ̀ jòyè ló ń fojú tẹ̀ wọ́n rọ̀ àní bẹ́nikẹ́ni bá fojú dọmọ ọmọ wúrà mọ́tù wá gbégbá ẹ̀gbókó lọ́nìí ìgbérèrè ntẹ́yẹtẹ́ ṣẹ́rẹ́ ọ̀tẹ̀ sọ yẹn ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé ọ̀tẹ̀ ti wà mẹ́. mi ìbá àkàpàlà lórí régè mi ìbá àgbápàlà sórí fújì mi ìbá àgbápàlà sórí hip hop àbá mi ti ṣiṣẹ́ sílé ara tó bá wù mí ni mo lè fi dá mo lè ní mo fẹ́ ṣe nǹkan téèyàn kò ṣe rí bàbá mi Adékúnlé Ṣẹ̀fíà máa ní olóhùn tìrín alápàlà èmi ò fẹ́ pera mi lóní fújì ni mi ò fẹ́ pera mi lóní wákà mi ò fẹ́ pera mi lóní Islamic something mo pera mi lálápàlà ní àwọn tó bá wù mí àpàlà kún ẹ̀ ọmọ bàbá mi ọmọ ìyá mi ìbá àbọ́ta I do send them kọ́ bọ́ta kọ́ ni pé ìwà ìtòbìnrin ṣe máa pèrè ní oní alápàlà Yorùbá ní bí kú ilé ìbá pa ni tó dé olè pa ni ẹ̀jẹ̀ kan máa sọ lọ. Òrùka àjàrà àbùká wo náà ń gbé káàkiri òrùka abú wo náà ń gbé káàkiri ẹni tó lóhùn mẹ́ni tó pa bàbá òun kí lọ́jọ́ orí ẹ̀ ń gbà náà àbí gbogbo àwọn sítórì tí gbogbo wọn ń kọ kiri tó ń kọ kiri lábẹ́lẹ̀ tó ń kọ kiri ta ni ẹni tí ó lè bọ́ ta nínú wọn pé ó ṣojú òun bàbá tán gbé kalẹ̀ tó lóhùn lòun pa òun lòun ṣòkà tí àwọn lèmi pe mímú dẹ̀ pẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n lórí burúkú òun náà pa ìgbà tí ó ń gbóná gbúrúgbúrúgbúrú kí ló ṣe bọ́ tàǹdà ẹ̀kọ́ yà ọ́ náà nígbò kọ́ pa ọ́ dànù sọmọ kékeré bá tiẹ̀ ṣe ọmọdé èwo làgbà ẹ understand mi tọmọ kékeré bá ń ṣe ọmọdé pé at least ṣé tí wọ́n rí ọmọdé kí ẹ jẹ́ kí n jayín tán ṣé rí kíní táwọn wòye tẹ̀ fi ń béèrè ọ̀ lọ́wọ́ mi ẹni tí ò bá tí máa fèsì ẹ̀ ní gbogbo ìgbà tó bá dàgbà gbé o síwájú wọn ó máa dàbí pé àwọn náà fẹ́ rálákè ni ẹ tí understand ẹni tí ò bá tí máa rí ní gbogbo ìgbà kíní yóò ní nǹkan tó lè sọ nígbà yìí nínú ẹ̀ ní nígbà tó wá ń bí ẹ léèrè ọ̀rọ̀ ọgbọ̀n ọdún lé ní 100 years lẹ́nu yìí ó sì máa gbé wá mo wá sọ pé bàbá mi tọ̀ sára ó dìjọ́ tí n bá gbé nǹkan kan dání tó le tó yẹ pé wọ́n fẹ́ bá mi ṣe táwọn èèyàn bá gbé mi jáde pé ìwọ̀n tó wà bẹ́ẹ̀ tọ̀ sára ń gbà yẹn tójú akátá bá léwó sẹ́nu adìyẹ wọn ló yẹ kán ti gbẹ́nu tó bá jẹ́ pé wọ́n mọ ẹni tó pa Àyìnlá ń gbà yẹn kí ló dé kán jẹ́ kán pa Báyéwùmí yẹn tó ń bá wà nínú àwọn ọmọ Báyéwùmí ó yẹ kán sọ̀kù pa gbogbo wọn àwọn tó sọ̀rọ̀ yẹn ìtorí pé àwọn ọmọ Àyìnlá ṣe mo ṣe lè bọ́ọ̀dì ń tapọ̀ ọmọ Àyìnlá ni mí mo máa fi bàbá mi jẹun lọ mo dẹ̀ máa fi jẹun dọjọ́ alẹ́ ni máa gbé fọ́ mọ́mọ́mọ́mọ́mọ́ ìwọ tó bá lè wà proud lórí nǹkan tó bá ní ọmọ àlè ni ẹ́ so bàbá tó lóun mọ Àyìnlá rí ó possible kó jẹ́ pé ńgbà táyìnlá wá gan kò lè jókòó lẹ́gbẹ̀ẹ́ Àyìnlá kò ní opportunity láti jókòó lẹ́gbẹ̀ẹ́ Àyìnlá wọ́n kò rí ní style kan tọkàn àfidọ́gbọ́n bẹ́ẹ̀ ya fọ́tò wọ́n lèmi àti Ṣẹ̀fí Àlàó àti Pàṣù àti àwọn ọmọ àlàjọ ń jókòó àjọ ń jẹun láti Òṣùpá ẹ tí gẹ̀tẹ̀ Àyìnlá tó jẹ́ gbọ́n ẹ̀ńdó tó ti jẹ́ gbọ́n yẹn kí ni kí lórúkọ agboolé wọn báwo ni wọ́n ṣe tán pẹ̀lú Àyìnlá tó fi jẹ́ èmi dẹ̀ ni mo dẹ̀ pẹ̀gbọ́n mi o bàdẹ́ mọ̀ bàdẹ́ tí má jẹ́ kó lóòka yẹn òka abúwo náà ń gbé ká mo béèrè lọ́wọ́ yìí ní òka abúwo àmọ́ nígbà kò dẹ̀ sẹ́jọ́ lọ́wọ́ wọn àwọn tó sọ̀rọ̀ fún nítorí pé
ṣe rí ó dàbí àwọn sórí àyẹ̀wò Àyìnlá tí bá máa sùn láago mẹ́sàn-án nísìnyí àbí mẹ́wàá máa ń fi fóònù mi sí silent mo sọ bẹ́ẹ̀ tipẹ́tipẹ́ tí ìgbà jẹ́ kó máa sọ orúkọ yẹn lè ti wálẹ̀ 45 la máa ń sọ nísìnyí tó sì jiyàn lórí ẹ lè rókòdoro ẹ lè ráṣìírí Ọlọ́run bẹ́ẹ̀ lè ráṣìírí Àyìnlá ó ṣoògùn ni ó ṣe gbá ni tó bá dógùn náà ní ṣé kò yẹ kéwé ti sunko ta ló ń bá ta epo sórí kinní yẹn kò sẹ́ni tó ń bá ta epo sí kẹ́ ẹ lè mọ̀ pé Ọlọ́run Àyìnlá fi ń wòlíì ni ó sọ bẹ́ẹ̀ kó tó lọ so gbogbo ààrẹ sọ lóríṣiríṣi tí gbogbo wọn bá sọ nǹkan kí nǹkan náà bá ti ṣe nípa Àyìnlá ó ń lọ náà ni àrà tó bá wù mí náà mo gbédé náà nìyẹn so gbogbo tó bá sọ̀rọ̀ ọ̀lọ́yìn tó bá sọ báàdì nípa Àyìnlá ẹ̀fún wọn lẹ̀ tó bá sọ gúdù nípa Àyìnlá ẹ̀fún wọn lẹ̀ a lè rìn báyìí kórí mami so ẹ̀fún wọn lẹ̀ àtọmọ inú ilé Àyìnlá àtọmọ ọ̀tá Àyìnlá tó ń hàrẹ sọ tó ń gbọ́ lọ́tún tó ń gbọ́ lọ́sì ìtẹ́mi gbọ́ wọ́n ní mo kéré kíkéré tí mo dẹ̀ kéré torí pé mo fẹ́ kọ àpàlà ní ilé tó pápálà náà lórí mi bọ̀tà àpàlà náà ni mama claim àwọn Agége fúnmàn Agége wọ́n fi mí jẹ woman leader lágége Fuji Àyìnlá ní Fuji tó dára ẹwà gbọ́ nínú ẹgbẹ́ wa gbogbo nǹkan kíkan tí bá ti ń bá lẹ́nu bàbá mi ni màmá ṣe ẹ ti gbọ́ Àyìnlá dárúkọ Fuji tí bá wá ní pé mo kàpàlà lórí Fuji ẹjọ́ ṣẹ̀ṣẹ̀ wà bẹ́ẹ̀ ni ṣé ní Fuji ò kàpàlà ni so tí máa nápàlà kún ìní mi nítorí wù mí ni mo pera mi orúkọ tó bá gun wọn ọmọ ló ń jẹ́ lẹ́yìn òdì so táwọn kan wá mú tán bá mi yí ẹ̀fún wọn lẹ̀ kan máa jẹ́ àbí àpàlà bá jí sòrò nítorí bá wọn lẹ́nu. a ṣèpàdé tẹ́lẹ̀ àwọn fans club àgàgà fanda ọtí dalé wa rú tèmi dẹ̀ yọ̀ǹda wọn mo fi wọ́n lẹ̀ fọlọ́run àmọ́ nígbà tí ojú bá là àwọn èèyàn á mọ̀ pé àwọn tẹ̀sẹ̀ ti mọ̀ torí wọ́n ṣó wọn ní pẹ́pẹ́ pẹ̀lú ìnáwó tán náà ṣe yẹn wọ́n ṣó wọn ní pẹ́pẹ́ àwọn jẹun lọ bí ilẹ̀ bí ẹni ni àìmọye àwọn èèyàn bí ẹni àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn tí wọ́n pè ẹjọ́ kí ni nǹkan tán ṣe àwọn Àyìnlá nínú ẹ̀ kí ni wọ́n ṣe àgàgà Ivy Music àwọn ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ máa ń sọ pé wọn ò fẹ́ rí mi ni wọ́n dẹ̀ máa rí mi máa pẹ́ lórílẹ̀ láṣẹ Èdùmàrè ẹ̀gbọ́ àgàgà Ivy Music ẹ béèrè pé kí ni pátákó èmi tí mo jẹ́ ọmọ kékeré yìí tí n bá fẹ́ ṣe nǹkan Àyìnlá ẹ mọ̀ ayé máa gbọ́ ọ̀run máa mọ̀ gbogbo ayé orí ayélujára ó máa dá kí má ló máa bàjẹ́ 45 years Àyìnlá ẹni tẹ́ fi ń jẹun tẹ́ ń pawó ẹ̀ sápò tẹ́ fi ń rán ọmọ lọ ìlú ọba tẹ́ fi ń rán ọmọ ṣe gbátọ́ fún táwọn ọmọ yìí fi ń ṣoríire tẹ́yìn náà ń ṣoríire tẹ́ kú mọ́tò bọ̀gìnì táwọn ọmọ Àyìnlá wà bẹ́ẹ̀ ṣe wà ní tẹ́ ẹ̀dẹ̀ tún sì ń rẹ́ wọn jẹ èmi ò ní gbà ọ́ wọ́n free láti mú wọn kó wọn sábẹ́ kó máa bá wọn ṣe pọ̀tẹ́ mi mìíràn ní Àṣàbí mi ò ní tẹ̀lé wọn ó dijọ́ tí wọ́n bá mọ̀ pé nǹkan táwọn ń ṣe ò dáa àmọ̀ràn tí mo wá ní fún gbogbo àwọn fans gọgọgọgọ rí fans Àyìnlá wọn kì í gbọ́ Àyìnlá sí tí inú wọn máa ń dùn wọn dẹ̀ ní rí bànújẹ́ láyé wọn gbogbo tó ń pa wọ́n lẹ́rìn nínú ọ̀rọ̀ Àyìnlá kò ní pa wọ́n lẹ́kún ní wípé ibi tí wọ́n náwó sí kó bí wọ́n léèrè pé ó ṣàmà ní àbábọ̀ gbogbo ìnáwó tán ṣe wọ́n gbowó jọ lọ́wọ́ rárá ajérò ọ̀rọ̀ gúnlé làwọn gba gbogbo ẹ̀jọ́ wọn kò jẹ́ sápò kí wọ́n gbé ṣe nínú ilé tí Àyìnlá kọ́ yẹn ìjòyè àríkọ́ṣe kan sọ pé ìgbà tẹ́ ṣe patí yìí o ìgbà yẹn ni ibi ìbàyè rí báyìí o ibi tá mùsùn bá dé náà ló wà ń bẹ kò sí nǹkan kan níbẹ̀ yẹn ẹ̀dẹ̀ ń lọ bẹ̀ ẹ̀dẹ̀ ń ṣakọ́ńbẹ̀ ìyá fọ́tò ń bẹ̀ gbogbo ilé ayé ìlújára ti bàjẹ́ pẹ̀lú fọ́tò tẹ̀ yà níbi tẹ́ ẹ̀ tún ṣe ibi tẹ́ ẹ̀ bá ti ń ṣe lóúnjẹ àmọ́ tó bá fún yín ní 500 naira tẹ́ ẹ ná 50 kọ́bọ̀ sínú ibẹ̀ yẹn wọ́n á mọ̀ pé tiẹ̀ ṣiṣẹ́ àmọ́ wọn fẹ́ ṣe àwọn tó dẹ̀ máa fẹ́ ṣe ẹ máa gbé gidi wọn ni etí èmi ti kún gbòòrò gba àwọn tó bá fẹ́ bá mi ṣe wọ́n sọ pé wọ́n ní pé kinní kan ìtì ẹ̀ pọ̀ tèmi máa pọ̀ lórí nǹkan mi ni ogún mi ni ó dẹ̀ máa pọ̀ so mo fi wọ́n lẹ̀ fọlọ́run. iléeṣẹ́ tẹ̀ dárúkọ Ivy Music ni kò sí ipa kọ̀ọ̀kan tí wọ́n kó nítorí pé èmi á sọ tèmi omi ìmọ̀ tàwọn tó kù mí torí pé gbogbo alágbà ló dánú délé àmọ́ tínú rùn
ìlú gọ́gọ̀dẹ̀ lọ̀rọ̀ tó wà lẹ́yìn ó kọjú sẹ́ni kó lẹ́kọ̀ọ́ yìí sọ́yìn kan àmọ́ nǹkan tó kọjú sí mi ò lè sọ bóyá wọ́n ń ṣe fáwọn tó kù mi but èmi ni mo kéré nígbà náà lọ́hùn nígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní fún wọn lówó bóyá wọ́n fún wọn ní 8,000 lọ́dọọdún ọmọ kọ̀ọ̀kan táàjú 17 lọ nígbà tó yá wọ́n yín increase wọ́n yín increase ẹ̀ èmi dẹ̀ wà nínú àwọn tó ń tajà lóṣòdì àwọn tó ń ta àwọn music something ní orí òkè pẹ̀lú àwọn máyégún kọ̀ọ̀kan gbà yẹn àwọn yẹn ló wá sọ pé ọmọ wúrà kí ló ń ṣe ọmọ báyìí ṣe ń lọ nígboro kò dẹ̀ sí nǹkan tó ń lọ lọ́jà nínú Àyìnlá tèmi ò kí mọ̀ ó bá àwọn tó kù mí sọ wọn ní dáhùn ok ẹ jẹ́ ká ṣe báyìí wọ́n fi increase owó yẹn till now bí i 36,000 naira àbí 37 lọmọ kọ̀ọ̀kan we are 17 number àgbà 500,000 naira wọ́n tẹ̀ wá tún dáṣà kan wọn kì í fẹ́rẹ̀ mi o wọ́n ní ṣé mi nìkan ni wọ́n dáṣà kan ní sọ̀tọ̀ fáwọn tó kù mí pé tó bá yá ń sìn àwọn ò ní máa fún yín lówó mọ́ nítorí pé gbogbo orin tó yẹ káwọn máa tà ìkànnì yín ti ń mú ti ń kọ jáde ẹ̀yin náà ṣe bẹ́ẹ̀ ìkànnì yín ti ń mú ti ń kọ jáde àlímọ̀ yẹn ti ń kọrin bàbá ẹ̀ so àwọn òkè ń tà mọ́ which is nígbà tí Àyìnlá wà ìgbà ayé pẹlẹbẹ kílẹ̀ ń pe kíní yẹn lọ́jọ́ ṣe o nígbà ayé kẹsẹ̀tì kò sí mọ́ o nígbà ayé síìdì kò sí mọ́ o wọ́n wá ń jẹra wọn máyé wọ́n rò pé àwọn ń jẹ àwọn ọmọ Àyìnlá kọ́dúró dàtúbọ̀ tán lọ́hùn. nígbà tí n bá fẹ́ ṣe nǹkan Àyìnlá tí n bá pè wọ́n pé mo máa ní ìdí àwọn nǹkan kan níbí báyìí bí àwọn fọ́tò táwọn àti àwọn Àyìnlá jọ yà ń gbà yẹn àbí kinní kan kí n kàn tiẹ̀ kàn bá ẹ̀ together kébì náà fi ṣe nǹkan kan jáde kí n fi build ara mi wọn nígbà wọn ní ṣé wọ nìkan ni wọn ní ṣé wọ nìkan ni àmọ́ nígbà táwọn tó kù náà sọ pé Ṣadé àfi wọ́n lẹ̀ wọ́n pa àwọn aráàbí yẹn ń tíráyì má dẹ̀ gbégi dí wọn bí wọ́n ṣe wọn máa ṣe fún wa mà ní ní ìtó jẹ́ pé mo máa mọ̀ nǹkan tí mò ń sọ ẹ̀yin ọjọ́ kó dé tàná bí àwọn èèyàn ní support wa wọ́n ní mo kọrin Àyìnlá wọn náà máa sùn mí sí kóòtù mo ní ẹjẹ́ kọ́túrà yẹn kan lọ mú ìwé yẹn wá kọ́ máa wẹ tó máa pẹ́ lẹ́wọ̀n wọ́n dẹ̀ máa pẹ́ lẹ́wọ̀n àjọ̀bọ lọ lóòótọ́ mi ò léyàn mi bọ̀ mú lọ́lọ́run tó máa jà fún mi kò kí n ṣe àwọn ivy music nìkan gbogbo ẹni tó gbá Àyìnlá ní dúró nìkan ni ó dà pé àwọn èèyàn sọ fún mi pé amọ̀ tán fi mọ bàbá mi náà fi mọ mí ẹ̀ tí gẹ̀tẹ̀ gbogbo báyìí Àyìnlá dìtẹ̀ nígbà yẹn bẹ́ẹ̀ náà mo dẹ̀ máa lékè wọn lọ́lọ́lọ́hùn láti lẹ̀ yànnà bí so wọn ò ní fún wọn lówó wọn sọ wípé àwọn ò fẹ́rẹ̀ sùn sí i àwọn ò tà mọ́ o àwọn máa stop láti máa fún àwọn ọmọ Àyìnlá ní owó àwọn ò tà mọ́ o oríṣiríṣi dẹ̀ ń ṣe nǹkan ṣé àwọn Túndé Kèlání tó ṣe fíìmù ni wọn fún wọn lówó ni àbí gbogbo orí YouTube tí nǹkan ti ń kọ́ ní kọ̀ọ̀kan tí sídìí ò bá tà mọ́ lọ́jà Ivy Music búra sí wípé àwọn ò kí ń gbowó lórí YouTube lórí Àyìnlá tó fún máa ń ní orin tí Ṣadé àkọ ni ò jẹ́ káwọn tà mọ́ tán ní fún àwọn ọmọ Àyìnlá lówó Ọlọ́run dúró dè wọ́n. fíìmù Túndé Kèlání mi ò fẹ́ máa sọ nípa ẹ̀ mọ́ torí ẹni tẹ́lẹ̀ ẹkùn fi ń sunkún òun lè láyọ̀ lẹ́lẹ́mí fi ń rẹ́rìn torí pé èmi àti TK a close gan bàbá mi ni mo ti rò pé bàbá kú mo open inú mi fún àwọn náà open inú fún mi ní respect pé wọ́n lè dà mí nítorí pé mi náà fẹ́ fi ṣe ìyàwó Àyìnlá wọ́n ní mo jọ màámi bẹ́ẹ̀ ṣe rí mi èmi kí n máa ń mìyàn lọ́wọ́ wò àjọ lọ gan gbogbo ibi tá à ń lọ ṣé wìdá ni ṣé Kòtónú ni àjọ máa ń lọ kiri ni lórí iṣẹ́ yẹn pé kàwé èèyàn tó fẹ́ sponsor wa àwọn ọ̀dẹ̀ rí ìgbà tí ó dẹ̀ pẹ́ pé ó fẹ́ pé 40 years náà wọ́n dẹ̀ pè mí Àṣàbí bára rẹ̀ ṣe kinní yìí ìyá ìwọ náà rí gbogbo ibi tá a lọ ààrẹ ni fún wa lówó mo ní bàbá mi ọmọ tó ṣẹlẹ̀ mo ní bó bá ṣe gbàlẹ̀ ṣe máa ṣe ẹ máa ṣe wọ́n ti nàbà omi tí má ti gbọ́n kankan nípa Àyìnlá orí mi máa ń ṣí pé mo ṣàfẹ́ kí orúkọ yẹn kó máa lọ wọ́n ní àdáyìnà ló ń gbẹ̀yìn ọ̀rọ̀ tí n bá mọ̀ pé bàbá Túndé Kèlání ó máa fi ọgbọ́n àgbà gbé mi mọ́ra ni mi ní ṣe kékeré mi báyìí ni mo ti láìkì iṣẹ́ Mayframe mo láìkẹ́ gan pé kí mi náà ti participate nínú àwọn iṣẹ́ ìkíní kan pàtó ti sọ fún mi pé Àlímọ̀ ìwọ ni máa ṣe ìwọ ni màmá ẹ̀ ní ṣọ́ba lójú
so ìwọ ló máa ṣe eré màmá ẹ̀ tala wa máa lò bí ká lo Ọláìyá Igwe ni Ọláìyá Igwe dẹ̀ good fún ọ̀rọ̀ Yorùbá o kìíní kan o dẹ̀ tún máa ń ṣe bí Àyìnlá o torí máa ń sọ fún ọ pé Àyìnlá ló bí wọn síta ìlà wà lẹ́ẹ̀kẹ́ wọn kìíní kan ẹjọ́ sí ilẹ̀ bàtà lè máa padà pè ní wọn ní Àṣàbí àwọn ti fẹ́ ṣe o àwọn ọ̀rẹ́ yàn o àmọ́ àwọn rí owó kékeré kan o owó yẹn ò dẹ̀ pọ̀ o mo ní ìbùkẹ́ má san £1 mo máa gbà kẹ́ṣe mo rò pé nǹkan tí mi máa ṣe nínú ẹ̀ náà ó máa tún gbé mi ẹgẹ́tẹ̀ tó ẹ̀dẹ̀ ní iye báyìí lẹ́ni mo ní mo ti gbọ́ mo dẹ̀ gbá lọ́wọ́ wọn mo dẹ̀ no wọ́n sẹ̀ǹdẹ̀ sí mi mo dẹ̀ sọ fáwọn before kan tó sẹ̀ǹdẹ̀ mo sọ fáwọn ẹ̀gbọ́n mi pé báyìí náà ni àwọn máa mú wa o wọ́n dẹ̀ láwọn gbọ́ èló ni wọ́n ní $1 million ẹ̀gbọ́n mi báyìí olówó ẹbí wa gbogbo àwọn ẹ̀gbọ́n mi àbúrò mi wọ́n ní $1 million o àwọn yẹn dẹ̀ gbà so wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ mi tẹ̀ wá mọ̀ gbà mọ́ mi mọ̀ pọ́n ti bẹ̀rẹ̀ eré mi ò mọ̀ gbà mi tó pé lóòótọ́ mi máa play tí n bá síbẹ̀ wọ́n máa pè mí nà àbí kò ṣe pé mo máa dédé lọ nígbà tí èyí pé mo kàn fẹ́ lọ jó àwọn tó wà ní Sakété bàbá yẹn ò ní àrólé Àyìnlá ní Sakété Alhaji Ibrahim tí n bá lọ sí Sakété báyẹn máa rò pé Àyìnlá débẹ̀ tó máa ń pọ̀ mí lẹ́gbọ̀n bàbá yẹn ni ó jẹ́ báǹdì ẹ̀ ni wọ́n lò ní inú eré yẹn bàbá yẹn ló wá pè mí pé Ọmọwúrà àwọn ò rí àwọn ti wà níbí ìbàdí tó ọ̀sẹ̀ kan kiri kan mo nírọ̀ o wọ́n gbogbo tí mo rí lórí Facebook pé mérò pé ọ̀dọ̀ yín lọ́hùn ni wọ́n ti ṣe àbí kò tí kàn mí bàbá yẹn ní kí n máa bọ̀ mo bá dẹ̀ gbéra mímí làwọn yẹn ní kí n lọ mo bá gbéra mo bá dé fọ̀ mọ́tò mi bá ní accident tí gbogbo ara bó mo fẹ́ padà wọ́n tún ní má padà náà mo dábẹ́òkúta mo débi táwọn bàbá yẹn wà àwọn bàbá yẹn ní kí n pe tíkè mo pe tíkè ní Àṣàbí bó ló wà mo ní mo wà ní ibi táwọn hòtẹ́ẹ̀lì tí àwọn bàbá Sakété wà o a máa bá mi kó wọn bọ̀ ní Kírèkú ní Kìjà níbi báyìí mo wọ́n dẹ̀ kó wọn débẹ̀ tíkè ní Àṣàbí Ọlọ́run ló ní pé kó wá wọ́n bá kó aṣọ fún mi kí n jó èmi bá jó mo believe pé kò tí kàn mí ni so mo lè jó tíkè bó ni màá sùn pé wọ́n bá ní àwọn táwọn pèsè iṣẹ́ pé wọ́n ti occupy ibi tí so kò síbi tí màá sùn mo dẹ̀ padà sékòó pàtí mo padà sékòó wọ́n bá tún pè mí ìjọ́ kejì pé iṣẹ́ tí mo fẹ́ ṣe o èmi àtàwọn ṣẹ̀fíù nǹkan ní owó ti ṣẹ̀mọ̀ mi ìdẹ̀gbẹ́ ṣẹ̀fíù kan jẹ́ ní mo bá tún gbéra mo tún wá àṣerọ́ ni ibì kan ní Kútọ̀ òní wọ́n tún ti ní kí n látújó ta jẹun àṣàtẹ́nù bá jẹun èmi ò mọ̀ kọ́ ti parí fíìmù ló fi jẹ́ ibi tí mo ti ìjó ni mo jó níbi méjèèjì which is ìgbà tẹ́ fún mi lówó gan mo tún béèrè pé tíkè èmi gangan tá a jọ bẹ̀rẹ̀ kínní yìí wọ́n ní ohun tèmi máa rí nínú ẹ̀ ojú tí owó tóun kó fún mi tí màá kó lọ fáwọn ẹbí mi lọ mo dẹ̀ gbà ká ní wọn ò fún wa lówó kankan tán bá máa ṣe nǹkan Àyìnlá èmi máa gbà torí borúkọ yẹn ò ṣe ní parẹ́ òun nìkan tèmi máa ń lé láyé mi bí a mo ti wáyé kan ní tó yẹ pé ya bàbá jẹ mí rí so lèmi dẹ̀ ṣe ń wò wọ́n àmọ́ nígbà tí wọ́n ń ṣe interview kan tó ń bi mí léèrè ọ̀rọ̀ ní ìwà nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ kínní yìí màmí kan Yéwándé Amúṣàn ó wà ní Àtàǹkọ̀ṣọ̀ ní Abẹ́òkúta àwọn ni wọ́n introduce Túndé Kèlání sí mi ìdẹ̀lẹ̀ gbọ́rọ̀ màmá yẹn anything tó bá fẹ́ gbà ní sàkání mi máa yàn dání so bó ṣe ti dé tó náà fẹ́ ṣe nǹkan Àyìnlá tí mo lè fún wọn nígbà yẹn pé yá èmi ò mì wọ́n lọ́wọ́ wò so gbogbo àwọn nǹkan yẹn tó wá padà wá ṣe tí wọn ò jẹ́ kí n mọ̀ mọ́ pàtàwọn ẹbí kódà gan àwọn ẹbí ò gbà pé bóyá kò ju $1 million lọ tí mo gbà olórí ẹbí mi pè mí pé fíìmù tán fẹ́ ṣe jẹ́ kì í ṣe pé wọ́n máa tà ní bá a ṣe máa ń ta fíìmù láyé gbà yẹn mo ní bẹ́ẹ̀ kan náà yìí sọ o ọ̀nà kan fẹ́ ṣe ni ṣé ìkọ́ tí mo sọ yẹn ọ̀nà kan fẹ́ ṣe ni ní nǹkan tí àwọn bá mi sọ nígbà tó dẹ̀ di pé àwọn ti bẹ́ẹ̀ mi sọ pé ẹni tó at least ẹni tó ṣe Àyìnlá àti ẹni tó ṣe ìyàwó Àyìnlá gbogbo ibi tí wọ́n bá ń lọ àjọ máa lọ ni ibi tí wọ́n gbé wọ́ọ̀sì ṣé bó ti ṣe wọ́n ti jẹ lọ ṣe mọ̀ pé for now anywhere tí wọ́n bá ti ń pe nǹkan Àyìnlá Túndé Kèlání máa gbé Lateef lẹ́yìn mi lọ síbẹ̀ ni èmi sí ẹgbẹ́ kalẹ̀ tẹ sọ pé tájọ plan ní kínní pé ọmọ Àyìnlá iṣẹ́ tó ń ṣe lélẹ̀ ṣe tún rí nǹkan tó tún wọ̀ sí ni pé mo tún padà play lálẹ́ ọjọ́ yẹn gangan ní Aké nígbà kan láyìn là ń lọ ìlú òyìnbó
tó bá ti wá débẹ̀ náà gé fún wọn á mọ̀ pé iṣẹ́ tọ́mọ Àyìnlá yẹn ṣe ni. Àìmọye ẹni tó ń pè mí nínú àwọn àgbààgbà olórin tó ń pè mí pé ànímọ̀ kí ló dé àwọn bí ní pé rò tó máa ṣe kinní tó máa gbélé yín jáde ló máa pè mí ní nǹkan tí bàbá sọ fún mi nìyẹn. mi nígbà tán lè ti fi àgbàlagbà tán ti fi rẹ́ mi jẹ ìgbà tó máa bẹ̀rẹ̀ náà ó ní àwọn ibi tí mo ní kán lọ gba àwọn story tí wọ́n fẹ́ lò àmọ́ nítorí nǹkan tí wọ́n fẹ́ ṣe gbogbo story tí wọ́n gbà wọn ò padà lò àwọn ṣe níṣe yí pé àwọn fẹ́ tajà ti tàwọn káwọn lè méèkì gbogbo adẹniṣòwò ògún ṣé nǹkan tí mo sọ yẹ yín ó làwọn èèyàn fi bí mí léèrè ọ̀rọ̀ nígbà yẹn tí mo bínú sọ̀rọ̀ pé àti mo ṣàpèdè yẹn bákan táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní bú mi kò dẹ̀ sẹ́ni tá a máa nà tí ò ní dùn kò sẹ́ni tá a máa fi abẹ́rẹ́ gún tí kò ní kán lára nígbà tí gbogbo àwọn tó kù mi wá gbé ogun yìí dìde tí wọ́n wá sọ̀rọ̀ mo wá mẹ́sẹ̀gì tíkè kò yẹ kó rí bẹ́ẹ̀ ibi kan láti bẹ̀rẹ̀ ẹ fi mí gbọ̀tá lójú àwọn tó kù mi ẹ̀rọ̀sán ẹ fi mí gbọ̀tá lórí àwọn tó kù mi kíníkan tí wọ́n máa sọ̀rọ̀ dé ní tíkè ò dá mi lóhùn Kàbírù pé wọ́n gbé wọn ṣe pé ó ṣe gbọ́ ṣá o pátá ti dá mi gbé eré kí n pè mí nìkan fi wọ́n sílẹ̀ tẹ̀bá wá ní ibi tẹ́ fẹ́ lọ Wàsíù Àyìndé ṣe nǹkan kan bóyá last year tí Túndé tí ẹ̀dí méjì lọ síbẹ̀ tó ń kọrin bẹ́ẹ̀ ni akílódé tó mo ní ẹ fi bàbá yẹn sílẹ̀ ṣé wọ́n ti ń dàgbà kọ́ wo bá túbọ̀ tán tiwọn náà ṣe máa rí àwọn dàgbà wọ́n fi eré méje pọ́mọdé lè mí màálù tí ò dẹ̀ nírù Ọlọ́run ló ń bá lè ṣe èmi fi wọ́n lẹ̀ fọlọ́run kọ́lọ́run judge kọ́lọ́run ṣèdájọ́ ibi tẹ́dà bá máa dé tí n bá rò pọ́dọ̀ wọn ni mo ti gùnkè tí ò kì í ṣọ̀dọ̀ wọn mi ní láti máa lọ máa bẹ̀ wọ́n mọ́ wọ́n ti ṣe nǹkan máa ká ní wọ́n ti ṣe a máa nípa fẹ́ sọ wọ́n ti ṣe wọ́n ti jẹ lọ kọ́ máa wò dájọ́ Ọlọ́run so bí ti Túndé Kèlà ń ṣe rí nìyẹn. ibi tọ́rọ̀ gbèdé dúró yẹn wọ́n á ní pé jà forí ẹ̀ má jàfẹ́ nìkan bó ṣe máa dáa fún èmi òun lèmi ń bá ká báyìí tó ṣe máa dáa fún èmi mi ò jàfẹ́ bí kankan mọ́ èmi ń jà fún ara mi bí mo ṣe máa jẹ́ èèyàn láyé mi tèmi náà rí ọwọ́ mú lọ sẹ́nu tá a bá ń fà wípé kí kó dùn táwọn kan bá ní wọn ò fẹ́ ẹ fi wọ́n lè náà kò sí jàǹbẹ́ Ivy Music wọn bá block wọn kọ́ ni wọ́n ní fún ọ lówó mọ́ àwọn gbogbo oní tó kù àwọn fans club àwọn eégún magají gbogbo oní tó dá kinní Àyìnlá sílẹ̀ tó ń fi jẹun èmi kinní yìí o èmi yọ ọwọ́ tèmi tọ́lọ́ ń bá tásìkò tó bá lóun dé tí gbogbo wọn máa pọ̀ nǹkan tí wọ́n jẹ wọ́n máa pọ̀ ọ́ tó máa rò pé àwọn ọ̀rẹ́ wa jẹ tó jẹ́ pé Ọlọ́run tọ́jú wa nítorí ìdí kan àbí ìdí kan ni kínú àwọn ń dùn páwọn ọ̀rẹ́ wa jẹ àwọn ọmọ wọn ń ṣoríire wọn lọ ìlú òyìnbó wọn lọ ìlú ọba wọn lọ gbá wọn ṣàwọn wọn ń ṣoríire tọ́wá ní àwọn ọmọ Àyìnlá àwọn fẹ́ máa rẹ́ wọn jẹ kó fi nǹkan tó kọ́ máa wo nǹkan tọ́lọ́ máa ṣe àmọ́ nǹkan téèyàn jẹ sí ẹnu tó rò pé máa di alẹ́ tó yẹ pé nígbà tó expect ló máa pọ̀ ọ́ èmi onígbésẹ̀ kọ̀ọ̀kan tèmi fẹ́ gbé ìtorí pé tógìrì ò bá lanu aláǹgbá ò lè ráyè wọbẹ̀ nígbà táwọn kan ti ń dúró bá ti ń sọ pé báwo lobìnrin ṣe máa lóun máa ti mọ̀ ìpín kankan àwọn Ivy tá à ń sọ náà pé ó ní pé wọ́n kápálá Ivy ò lè déédé sọ pé kí n má kápálá àìmọye olórin tí mi fẹ́ dárúkọ wọn máa kọ Àyìnlá láti A to Z ni kí ni wọ́n ṣe àmọ́ nítorí pé a ti rí àwọn kan nínú ilé tó ti bọ́ta lọ bá wọn pé ẹ má gbà ẹni tó dẹ̀ fẹ́ gbà pẹ̀lú ẹ̀mí náà ní mi ò ṣe súlè gbogbo tó bá jẹ́ súlè kan má bínú wọ́n ṣe pòwe yẹn nìyẹn ṣé nǹkan tí mo sọ yẹn èmi ò ní gbà torí mo mọ̀ ẹ̀tọ́ mi ò lè tip mi kó fún mi ní owó peanut kó rò pé màá dákẹ́ fún ẹ tí mo dẹ̀ mọ nǹkan tí bàbá mi wọ́t ogún mi ni èmi dẹ̀ wá ń jà lọ́wọ́ yìí sí pé mi ò wá sọ̀rọ̀ ogún Àyìnlá mọ́ tí ilé ayé tèmi torí pé ìwọ̀nba ń t'Àyìnlá ṣe ọjọ́ orí t'Àyìnlá fi lọ èmi ti kọjá ẹ̀ báyìí èmi mọ̀ pé nínú nǹkan t'Àyìnlá ṣe tí ò ṣe tán èmi máa ṣe lọ́lọ́ Ọlọ́run lọ́lá àwọn tó jẹ́ refans Àyìnlá lọ́lá àwọn aládùúró tí Àyìnlá wọ́n sì wà
àtẹni tó ti kú àtẹni tí ò ti kú tí mo mọ̀ pé mo máa ṣe ju ibi tí bàbá mi gbé lẹ́dẹ̀ lọ. So ẹ jẹ́ ká fà wọ́n lẹ̀ tó bá yá tí wọ́n bá ti jí tán joyè jí má sùn tán bá ti jí ojú wọn là wọ́n á mọ̀ pé nǹkan táwọn ènìyàn ṣe fún wọn wọ́n ń gbá wọn ni. Gbogbo fáǹsì bàbá mi nílé lóko lẹ́yìn odi mo máa ń sọ pé Àyìnlá ò kì í ṣe eégún Magají of Ẹ̀gbáland. Àyìnlá Ọmọwúrà eégún Magají worldwide ní gbogbo àgbáyé gbogbo ẹ̀yin olólùfẹ́ bàbá mi dojú ti bàbá mi rí mo mọ̀ pé ẹni dojú tèmi náà. On the 25 of September oṣù tó ń bọ̀ òun la máa ṣe ní ríà lọ́dọ̀ Olùgbàyè ní abúlé Ẹ̀gbá bíbá òun la ti fẹ́ ṣe. Ẹ fún mi ní support, ẹ ràn mí lọ́wọ́. Àyìnlá Ọmọwúrà Anígilájé foundation ẹ má jẹ́ kó bàjẹ́. Ohun tí mo dá foundation yìí sílẹ̀ fún ni wípé kí orúkọ bàbá mi kó má parun. Ẹ ṣàtìlẹ́yìn mi. Bá Àyìnlá a ní ẹ̀yin ará bí ẹ ṣe gbé lẹ́yìn mi ò gẹ́gẹ́lẹ́ kàṣà ìgbé mi ilé ẹjọ́ torí Ọlọ́run ẹ fún mi ní support ẹ gbé mi lékè ẹ rọgbà yí mi ká àǹkárá la fẹ́ fi wọlé. Ẹ ti mọ̀ pé bá àjà àǹkárá bá àwọ̀ àǹkárá àjẹsẹ̀ mú àǹkárá la fẹ́ fi wọlé. Àǹkárá ni gate fees. Ẹ ṣàánú mi mo wá ṣe kí n kúnlẹ̀ ẹ ti ní má kúnlẹ̀ mo wà lórí ìjókòó ẹ̀bẹ̀ yín ni mo wá bẹ̀ o gbogbo ẹ̀yin abiyamọ ayé ìyá mi bàbá mi ẹ̀gbọ́n mi gbogbo yín pátápátá mo bẹ̀ ẹ dúró tì mí má yẹ kójú tì mí. Nọ́mbà mi bẹ̀rẹ̀ láti 08039357743.